Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi a fi ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ òṣèlú tó ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Alààyè ní ìpínlẹ̀ Èkìtì. Iwájú alága ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Alààyè ni mo wà, Honorable Afọlábí Ezekiel Olúwaṣẹ́gun tí gbogbo ayé máa ń pè ní Àgbà Òkè. Ẹ bá mi kí gbogbo àwọn tí wọ́n wà káàkiri àgbáyé. Ẹ kú àárọ̀, ẹ kú àsán, ẹ kú ìrọ̀lẹ́ gbogbo ẹ̀yin èèyàn ní gbogbo àgbáyé tí wọ́n ti ń wò wá. Orúkọ mi ni Honorable Afọlábí Ṣẹ́gun Ezekiel tí gbogbo èèyàn mọ̀ sí Àgbà Òkè, alága ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Alààyè. Ẹ ṣé. Kí ni ojúṣe ìjọba ìbílẹ̀ nínú ètò ìṣèjọba lórílẹ̀ Nàìjíríà? Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìjọba ìbílẹ̀, a rí pé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ ẹsẹ̀ kúkú jù. So ojúṣe ìjọba ìbílẹ̀ láti bójútó àwọn èèyàn ní ẹsẹ̀ kúkú àti láti pèsè ààbò fún àwọn èèyàn ní ìjọba ìbílẹ̀ tí ó bá ń darí gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀. Then àwa ni ó súnmọ́ àwọn aráàlú jù ní gbogbo ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà wo lẹ gba ètò ìṣèjọba ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n àti pé ipò wo lẹ bá ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n nígbà tí ẹ gbà ṣàkóso ètò ìjọba? Ní ọjọ́ 4 oṣù kínní ọdún 2024 ni mo gba ìkúdà ìṣàkóso ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n. Níwọ̀nba mo bá ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ní ipò tí ó dára, yes, but ṣe mọ̀ pé continuity ní gọ́ọ̀mẹ̀ntì, so àwa ní láti máa gbìyànjú láti mú pé kí ó máa dára sí láti ìgbà tá ti débẹ̀. Ṣé láǹfààní láti bá gbèsè ńlẹ̀ tàbí zero account tàbí tabua owó tẹ̀kàn bù náà nígbà tẹ́ dé? Mi ò bá gbèsè ńlẹ̀ o, mi ò dẹ̀ bá owó tó pọ̀ ńlẹ̀, bọ̀ mo bá ipò ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ní ipò tí mo rí pé ó wà níwọ̀nba agbára ibi tí gọ́ọ̀mẹ̀ntì yẹ kó ní agbára, bọ̀ mi ò bá owó tó pọ̀ kankan rárá lẹ̀, mi ò dẹ̀ bá gbèsè kankan nílẹ̀. A rí wípé ní ìgbà kan rí lórílẹ̀ Nàìjíríà tààràtà ní owó àti agbára ìjọba ìbílẹ̀ ló máa ń wá tí sì ń wọlé sí wọn lápò, tí wọ́n fi ń lè ráyè súnmọ́ àwọn èèyàn wọn lẹ́sẹ̀ kúkú bó ṣe tọ́ àti bó ṣe yẹ, èyí tí a mọ̀ sí autonomy and power of ruling. Àmọ́ fẹ́ dàbí ẹni wípé àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n ti fẹ́ ṣẹ́ ìjọba ìbílẹ̀, agbára ìjọba ìbílẹ̀ wọ́n ti fẹ́ ṣẹ́ léegun ẹ̀yìn díẹ̀. Ṣé ó sì rí bẹ́ẹ̀ ní ètò ìṣèjọba tá à ń lò lọ́wọ́ nípínlẹ̀ Èkìtì lábẹ́ àkóso BAO? Ìjọba ìpínlẹ̀ Èkìtì, mo fẹ́ lè sọ pé kò sí ìjọba tó lè fi wé, torí ní àwọn ìrírí àti àwọn nǹkan tí à ń gbọ́ ní àwọn ìpínlẹ̀ tí ó yí wa káàkiri. Àrí tẹ́ bá lọ wò àbí tẹ́ bá ń wo àwọn ìṣèjọba nípínlẹ̀ Èkìtì, owó oṣù òṣìṣẹ́ nípínlẹ̀ Èkìtì ó wà lára àwọn owó oṣù tó dáa jù ní orílẹ̀-èdè Nàìjíríà ní tí báwo ṣe ní inú ilé tá ń ṣe. So ṣé ó dé ọ̀dọ̀ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba? Gbogbo òṣìṣẹ́ tí wọ́n lè jẹ́rìí sí pé owó oṣù òṣìṣẹ́ nípínlẹ̀ Èkìtì òun ló wà ní ara àwọn ilé tí ó dáa jù lórílẹ̀-èdè Nàìjíríà. Àyìnfà yẹn lè tún béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àbíkẹ́ béèrè lórí àwọn. So ó dàbí pé báwo fún ara ẹ̀ mí pé kí àwọn èèyàn lẹ́sẹ̀ kúkú kan wà òkè. Lóòótọ́ là ń gbọ́ wípé ìjọba BAO ń tọ́jú àwọn òṣìṣẹ́, wípé owó wọn dáa, ó sì ń fún wọn lẹ́tọ̀ọ́ wọn déédéé. Àmọ́ ẹ̀tọ́ tó pa wá pọ̀ ní ìjọba ìbílẹ̀ bí ọ̀nà, àwọn nǹkan amúlùúdùn, amáyédẹrùn tó jẹ́ pé a lè fojú rí tó yàtọ̀ sí owó oṣù. Àwọn èèyàn sọ wípé kò dé ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, wípé kò tíì sí ọ̀nà kan ní pàtó tí wọ́n ṣe níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n lásìkò ìṣèjọba BAO.
ṣé lóòótọ́ ni kí ló tó fi bẹ́ẹ̀. mo fẹ́ kẹ́yìn fún àyín kẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tẹ́ bá ti kúrò ń bí ẹ lọ sí Ẹ̀fọ̀n Aláyè General Hospital tẹ́ bá jẹ́ pé ẹ ti lọ bẹ̀bí ọdún méjì sẹ́yìn ẹ lọ wò ó nísìn ẹ̀yìn fún àyín ẹ̀ lè kọ̀ọ̀rùn kankan pa ẹ̀ ẹ lọ sí ọ̀nà tó wá láti Babalọlá ń bì jáde sí Mọ̀bá tó bá jẹ́ pé ẹ ti wá síbẹ̀ bí ọdún méjì sẹ́yìn ẹ lọ wò ó nísìn ẹ lè sọ àwọn kankan ní orí ẹ̀ then nínú General Hospital yẹn náà ẹ tún máa rí àwọn ọwọ́jà ìjọba bíi intensive care unit tí wọ́n ń kọ́ lọ́wọ́ tó jẹ́ pé bíi 90% completion ní ibi tí wọ́n bá dé àti àwọn nǹkan míì tó pọ̀ tí ìjọba yìí ń ṣe tẹ́ bá lọ sínú pálàsì ìlú wa pálàsì Aláyè mo fẹ́ kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ wò ẹ rí àwọn iṣẹ́ tí ìjọba tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ tó jẹ́ ìjọba báwo. tó jẹ́ ìjọba báwo fún ara ìjọba báwo ni ẹ ń sọ wípé wọ́n ṣe kan èyí tó ń jẹ́ ìjọba ìpínlẹ̀ ṣé ìjọba ìbílẹ̀ lábẹ́ àkóso yín ṣé ẹ láṣẹ láti lè ṣe àwọn iṣẹ́ àkànṣe ni. yẹ̀sì bí lẹ́nu ìgbà tí mo dé orí ipò yìí mo ti ṣe ọ̀nà tó jẹ́ concrete pavement ní ìwúlò Ẹ̀fọ̀n then mo tún ti gba àwọn approval lórí mi tá a ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn bridge tá a ti fẹ́ máa bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ tí a ti kàkàn dúró pé kójú òjò kó lọ díẹ̀ kó tó dá àwọn iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ fún àpẹẹrẹ St. Michael Catholic Grammar School àwọn ọmọ school yẹn wá bá mi pé mọ́tò ò lè dé school wọn pé bridge yẹn ti já mẹ́ mo ti gba approval but kò sí bá ṣe lè ṣiṣẹ́ yẹn àbí tójò bá dáwọ́ dúró díẹ̀ so by God grace kó tó di December January àti parí lórí iṣẹ́ àti parí lórí yẹn tí wọ́n tàbí lè máa pèsè bẹ́ẹ̀. èèyàn ìlú Ẹ̀fọ̀n wọ́n sọ wípé wọn ò rómi mu déédéé bíi ti tẹ́lẹ̀ mọ́ wípé omi ẹ̀rọ lóòótọ́ wọ́n sọ wípé ẹ ti ń gba àwọn ìyànjú kan kí ni nǹkan tó ń dá ọ̀rọ̀ omi ẹ̀rọ ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n dúró. ṣe mọ̀ pé ní ìpínlẹ̀ Èkìtì Ẹ̀fọ̀n wà ní báńdìrì Èkìtì àti Ọ̀ṣun so wá mú kí ó ṣòro fún wa láti máa lo iná tí Èkìtì ń lò which is under Benin the electricity distribution company àwa wà ní under IBDC which is Ìbàdàn so ìjọba ìpínlẹ̀ Èkìtì ló gbé pumping machine fún wa ní water corporation yẹn pumping machine yẹn wá lágbára ju eléyìí tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná tí a ní ò gbé pumping machine yẹn mo tún padà lọ bá ìjọba ìpínlẹ̀ Èkìtì wọ́n tún gbé transformer fún wa 250 kVA generator plant mo wá amara dísù sí bọ̀ wá wò pé àti máa dísù ní gbogbo ọgbà nígbà tó jẹ́ pé tá a bá ra transformer ìjọba ìpínlẹ̀ Èkìtì tún gbé transformer fún wa 500 kVA again bọ̀ àti install transformer yẹn ó wà ní etí ọ̀nà níbẹ̀ owó kù kan bá gbé iná lé ní ẹ̀wọ̀n àbíkọ́ ní the processing pé a máa kọ lẹ́tà sí Ìbàdàn because àṣẹ lọ́dà Èkìtì lónìí transformer Ìbàdàn ló fẹ́ gbé náà lé so àárín yẹn ni àwọn akùdé díẹ̀ sí ìwà tí mo lè rò pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run àgbà wo. kí wá ìrètí àwọn ọmọ bíbí ìlú Ẹ̀fọ̀n Aláyè lórí ọ̀rọ̀ olómìdé fún gbèdéke ìgbà wo. ṣe rí omi òun gan gbogbo àwọn ìgbà tí mo bá rí i pé for instance báyìí bẹ́ẹ̀ kó jò rọ̀ báyìí bọ̀rú last week báyìí fúnra mi sì ra dísù tí mo ní kán tó fi pọ́ǹpù mi sí ìgboro bọ̀ ṣé mo èmi tí mò ń gbìyànjú láti ra dísù yẹn lọ́kàn mi náà máa gbìyànjú láti pé kí transformer yẹn kó ṣiṣẹ́ because má bàa náwó dísù so gbogbo agbára là ń sà lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà kó tó ró ọ̀rọ̀ ó pẹ́ ju oṣù kan Ọlọ́run àgbà wo because àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ ní orí ọ̀rọ̀ transformer yẹn. ká yọ tẹ̀gàn kúrò ká tó mú ká tún yọ kúrò àwọn èèyàn ń sọ̀rọ̀ yín dáadáa nígboro wípé alága tí ń ṣe takuntakun tẹ́ jẹ́ akíkanjú tẹ́ sì súnmọ́ àwọn ará ìlú tí a mọ̀ sí grassroots politician ní wọ́n ní ẹ̀ ń gbìyànjú là ń gbọ́ kí ni àwọn nǹkan tó jẹ́ àwọn àṣeyọrí yín kọ̀ọ̀kan tẹ́ ti ṣe tó jẹ́ àfojúrí nígbà tẹ́ ti dé orí ipò. yes ẹ mọ̀ pé fún àkọ́kọ́ ṣe mọ̀ pé opportunity ni mo ní láti di alága mi ò gbọ́dọ̀ sí opportunity yẹn lò because àwọn aráàlú tó nígbàgbọ́ náà mi mo gbọ́dọ̀ sa gbogbo ipá àti gbogbo agbára láti pé kí n má já wọn kulẹ̀.
mo ṣe dé orí àdìfà ìmọ̀ wò pé ó yẹ ká kọ́kọ́ ṣe ètò ààbò kó dúró. Tètò ààbò bá ti dúró, gbogbo àwọn tó kù àfikún ni. A gbé ìgbésẹ̀ láti pé ká wo àwọn security outfit tá ní bí ọlọ́pàá, àmọ̀tẹ́kùn, àwọn sójà nǹkan. So àwọn irinṣẹ́ tó ń lò bí mọ́tò wọn, a ní láti pé ká túnṣe ara táyà lẹ́sẹ̀ mọ́tò tí ò bá dáa. So that kì í ṣe pé bá kò pé sójà pé onídìí ní báyìí kò sí táyà lẹ́sẹ̀ mọ́tò. So ìgbà tá a ṣe yẹn, a tún ń bọ́ sí ọ̀dọ̀ àwọn tá a rí bí àwọn àlejò nílùú. Fún àpẹẹrẹ àwọn kan máa ń pè ní scavenger tó máa ń sa káàkiri ilẹ̀ yẹn. Àwọn experience mo rí pé ibẹ̀ ni àwọn ọlọ́rọ̀ tí máa ń gbà wọlé sílùú. Irú iṣẹ́ yẹn náà kọ́ máa ń fẹ́ ṣe láti pé kán fi wọlé sí ara ìlú. Tá fi lọ gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú. So ẹ̀fọ̀n nìkan ní gbogbo ìjọba ìbílẹ̀ tó wà nípínlẹ̀ Èkìtì ló ti lè ṣá irin láti pé bóyá o ní káàdì pẹ̀lú local government, ID card yẹn local government á fún ẹ ní ID card má dẹ̀ fún ẹ. Ẹ ṣe registration fún wọn. A ṣe registration láti fún mọ wọn. ojúlówó yàtọ̀ sí adẹ̀ra aṣọ fún wọn. O lè lọ ṣá irin láì wọ aṣọ ìdánimọ̀ tààrà fún yín. So tó bá rí anybody tó kàn sáré kiri tí ò ní aṣọ yẹn, àwọn ọlọ́pàá ṣẹ̀kẹ̀ṣẹ̀ náà máa mú. Dẹ̀ wọ́n á lè béèrè lọ́wọ́ ẹ̀ láti pé kó defend ara ẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn tó ń ṣá irin yẹn, majority wọn ni òun ṣe ará ìlú because kò common kéèyàn máa ṣá irin nílùú tó ti bí. So àwọn àlejò ló máa ń pọ̀ jù ní ara wọn. So agbègbèsẹ̀ láti pé ká mú eré àbẹ̀yẹ kó lè gírígí séèyàn tó kàn lè wọlé sí ẹ̀fọn kó máa sáré láìsí bóyá kìíní ẹ̀. So gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyẹn then a ní láti wo ètò nípa ọ̀gbìn. Lẹ́nu ìgbà tí mo débẹ̀ ó ti di méjì tí mo máa pe àwọn àgbẹ̀ láti pín àdá, àgbàdo, oògùn pakopako pẹ̀lú àwọn nǹkan tó fi ń fi oko fún wọn láti máa fi ṣiṣẹ́ àgbẹ̀. Then a tún gbégbésẹ̀ nípa àwọn ọ̀nà wa tí ò dáa. A láti grade àwọn ọ̀nà tá a rí pé ó wà ní àwọn area àbí tí agbára wa ká láti grade. Yes, fún àpẹẹrẹ irú St. Michael Primary School ní gbogbo yẹn. Ọ̀nà yẹn for the past 20-30 years mọ́tò ò rìn bẹ̀. Bọ̀ mo rí pé tó bá wọlé láti ta yànà, o ní lè sọ̀kalẹ̀ padà wá sí main road yẹn láti pé bóyá ọdẹ tàmìsì àbòdé ráyọ̀. So irú ọ̀nà yẹn a ṣe tó bá wọlé o lè sọ̀kalẹ̀ padà wá sí ọ̀dà main road yẹn láti máa bá ìrìn àjò ẹ lọ. So àwọn ìgbésẹ̀ yẹn a gbé. Then a ṣe àwọn bíríìjì kọ̀ọ̀kan tí ó wà ní ìjọba. Fún àpẹẹrẹ báyìí irú Ọlọ́mọwẹ́wẹ́ bridge àti gbà approval ẹ̀ lẹ́yìn bí oṣù kan lásìkò ẹ̀ tó jọba ti bẹ̀ kó ń dáwọ́ dúró iṣẹ́ abẹ́ lórí ẹ̀. Yàtọ̀ sí yẹn Igbó Àbá bridge àti gbà approval lórí ẹ̀. Ẹni mẹ́fọ̀nà tó jọba ti ń dáwọ́ dúró iṣẹ́ náà bẹ́ẹ̀ ní orí ẹ̀. Then ṣe rí ìjọba gan nǹkan tí mo rí pé ó ṣe pàtàkì jù ní pé àwọn nǹkan tó bá ṣe tínú ẹ̀ fúnra ẹ̀ ń dùn sí pé kíní yìí mo ṣe fáwọn aráàlú inú mi ń dùn sí. Mo ní àwọn èèyàn kan tí à ń fún ní owó lóṣooṣù gẹ́gẹ́ bí social security scheme. Mo ti ní kíní yẹn lọ́kàn tipẹ́tipẹ́ nígbà tí mi ò tí ì sí ní ìjọba gan láti pé ká máa ran àwọn èèyàn lọ́wọ́. Tó bá wo àwọn èèyàn tó rí pé 10,000 naira ó máa ní ìtumọ̀ nínú ayé wọn. So àwọn yẹn bí irú àwa àbí Ọlọ́run báyìí. Yes, 90 ni àwọn yẹn tí mò ń fún lówó ní oṣooṣù. 90 tá dẹ̀ ti ń ṣe látìgbà tí mo ti débẹ̀ títí bọ̀ wá wò pé kò yẹ kí kinní yìí kó jẹ́ àwọn kan lá máa jẹ àǹfààní ẹ̀ lọ tó bá ti tó bí 6 months àtúnpadà tún kó another 90 mi àtúnkò wọlé bá ṣe ṣe látìgbà tí mo kò sí oṣù kankan tí mo pàdé gs láti pọ̀ títí di oṣù tá a wáyé. Ṣé ìjọba ìpínlẹ̀ ló ń fún yín lówó yẹn láyé ọ̀tọ̀? Ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ló ní owó yẹn. Ní lórí tébù ń báyìí láti ń ṣe yẹn town hall ládàá tí ń ṣe kì í ṣe nǹkan tó pamọ́. So every month la máa ń fún wọn. Kí nípa ètò ìṣèjọba yín fún ètò ìlera lẹ́sẹ̀ kòkó níbí? Yes, nípa ètò ìlera ṣe mọ̀ pé ètò ìlera yẹn a ní láti kíká mú láti bẹ̀rẹ̀ pàápàá jùlọ fún àwọn ìyá ọlọ́mọ tó bá ṣe ń bímọ. So
ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n à ń gbé ìgbésẹ̀ láti pé ká sọ̀pọ́ọ̀tì àwọn ọmọ kéékèèké àti ìyá lọ́mọ fún abẹ́rẹ́ àjẹsára. Then ara àwọn nǹkan tó fi ń yẹ ìfúnpá wò tó fi máa ń tẹ̀sí ìtọ̀ ṣúgà àbí nǹkan ara fún gbogbo ilé ìwòsàn alábọ́dé torí àwọn tó yáwó tó yẹ ti pani náà tó wà ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n tó gba àwọn yẹn nǹkan bẹ́ẹ̀ la ṣe. láfikún gbà kan tí a wà lórí ìjọba mo rí pé ọ̀nà tó wà ní Ìdàgbá títí dé ààfin ọba dé àdúgbò yín ní Ẹ̀jìgá ẹ̀fọ́n náà oníbejì ni àárín ibẹ̀ máa ń dúdú bí pé iná tí ó wà bẹ́ẹ̀ iná ìjọba ló supply iná sí àárín títì yẹn bọ̀ iná yẹn ti wá bàjẹ́ kó tó di pé mo débẹ̀. Then báyìí a ti ra 56 stand of solar light láti pé ká fi power kìíní yẹn iná wà o iná ò sí o tí ẹ bá dé ìgboro Ẹ̀fọ̀n iná wà iná ò sí o tí ẹ bá ti bẹ̀rẹ̀ láti aago 7 lálẹ́ iná ti tàn kalẹ̀ so ìgboro àárín ìgboro yẹn lè ní láì mú torchlight láì mẹ́rin ti dání láì mọ́tò yín gan tí ò bá yìí tán náà lè kọjá ní gbogbo bẹ́ẹ̀ máa mọ́lẹ̀ bí ọ̀sán nù. kí ni ìbáṣepọ̀ yín alága àti àwọn ìgbìmọ̀ ìṣèjọba yín bí àárín yín gún ṣódámọ́? gbogbo nǹkan tí mò ń kà sílẹ̀ sẹ́rù kó lè ṣe ṣe tí ìbáṣepọ̀ bá sí láàárín ìgbìmọ̀ àti àwọn òṣìṣẹ́ àti alága kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀. igbákejì yín ò fún yín níṣòro? ibi tí mo wà yìí ibi tó máa wà tí mo kò gbọ́dọ̀ ju ìwọ̀n ẹsẹ̀ bàtà bíi 8 sí 10 síra bàbá ní kí n pè wá ń sẹ̀. láàárín èmi àti yín akọ̀wé ò kọ̀wé ọ̀tẹ̀ mọ́ yín. ẹ ṣe mọ̀ pé akọ̀wé yẹn jẹ́ ẹ̀gbọ́n mi gangan láti ilé lọ́jọ́ bí wa nílé tó dẹ̀ jẹ́ ẹ̀gbọ́n mi tó kò sí ìlú nǹkan mẹ́rin tẹ̀lé sí nǹkan mẹ́rin rárá. àwọn alábàádámọ̀ràn advisers supervisor náà wọ́n sì gbà yín nímọ̀ràn ìkà. àlàáfíà wà ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n àlàáfíà ń tẹ̀síwájú ó wà ó sì tún tẹ̀síwájú agbára Ọlọ́run á tún máa tẹ̀síwájú. kí wàá ní ìbáṣepọ̀ yín the executive àtàwọn legislative arm ǹjẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán ṣó wà láàrin iṣẹ́ gbọ́ra yín yé? ṣe rí àwọn legislative yẹn fún àpẹẹrẹ irú ìní báyìí níbi wákàtí kàsásìkò yìí mo ṣe kúrò lọ́dọ̀ wọn láti lọ pèsèǹtì law fún wọn pé nípa ìdáàbòbò àwọn ẹ̀tọ́ àwọn obìnrin ní gender based violence prohibition law láti lọ gbé fún àwọn ẹsẹ àwọn pé ọkùnrin lọ́wọ́ ni ló sábà máa abìnrin lọ́wọ́ máa kàn jù àwọn ọkùnrin nígbà míì wọ́n bíi 60% wọ́n lè dúró láti dáàbò bo ara wọn bọ̀ tó kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ obìnrin so obìnrin ni òfin yẹn gbogbo èèyàn ló kàn bọ̀ tó obìnrin ló kàn jù. wọ́n á ní ìbéèrè tí mo fẹ́ bi yín níbi tẹ́ ẹ dé yìí ṣé ẹ̀yin executive ṣé ẹ ní ẹ̀tọ́ àtàṣẹ láti lè gbé òfin kalẹ̀ fún àwọn ìgbìmọ̀ aṣòfin tá a mọ̀ sí legislative hands? Yes, executive bill wà tó jẹ́ pé executive law then legislative law wà tó jẹ́ pé àwọn fún àwọn láṣẹ ìyẹn bọ̀ ilé tó bá jẹ́ tọ̀dọ̀ wa wá gbé fún wọn wọ́n bá wa fi òtẹ̀lú ilé tó bá jẹ́ tọ̀dọ̀ wọn náà àwọn afòtẹ̀lú wọn gbé fún wa wọ́n bá wọn sáyẹn láti sọ di òfin so àwọn méjèèjì ló ní ẹ̀tọ́. ilé tó jẹ́ gender based law yìí executive law tẹ̀yin ni ẹ̀yin lẹ ní yes tẹ́ lọ gbé fún wọn yes kí nìdí kí ni pàtàkì tẹ́ rò tẹ́ fi gbé irú òfin. gẹ́gẹ́ bí mo sọ pé òfin yìí a fi ń dáàbò bo àwọn èèyàn ará ìlú ni àtọkùnrin àti obìnrin la fi ń dáàbò bò so ẹ̀tọ́ wa dẹ̀ ni láti dáàbò bo àwọn èèyàn nílùú fún àpẹẹrẹ bóyá a rí ọmọ tí ò tí ju ọmọ ọdún 6 àbọ̀mọ ọdún 7 lọ tán gbé ọjà yìí lórí pé kó máa kí ní ẹsẹ̀ títí express títí láti ń kọjá tí so àwọn kìnìún ẹ̀ la ní láti pé ká dáàbò bò kó má máa ṣẹlẹ̀ so ìdí tá a wò yẹn pé ká wò pé a ní láti dáàbò bo àwọn tí à ń ṣèjọba lé lórí. ǹjẹ́ àwọn legislative council ǹjẹ́ wọ́n tẹ́wọ́ gba àbá òfin? pẹ̀lú ìdùnnú wọ́n tẹ́wọ́ gbà pẹ̀lú ìdùnnú. èyí tó jẹ́ pé àbádòfin náà yóò máa tó di òfin. àwọn kan náà expect pé ẹni mẹ́fọ̀n náà wọ́n á pè wá pé wọ́n ti fọwọ́ sí láti sọ di òfin. bó lẹ ṣe lè ṣàpèjúwe ètò ìṣèjọba báwo wọ́n ní pé kò pé àwọn apá kan
ní aráàlú àmọ́ ó pé ẹ̀yin olóṣèlú ṣé lóòótọ́ ni. Àwọn apá abo rẹ̀ yìí fojú wò pé kò pé ní àwọn aráàlú because gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí kì í ṣe olóṣèlú ló máa lọ sí general hospital tí Báwo ti ṣiṣẹ́ tó túnṣe yìí o then àwọn ọ̀nà tí Báwo ń ṣe nígboro yẹn kì í ṣe olóṣèlú nìkan láàrin o gbogbo wa ló máa rìn ok irú pálàsì ààfin ọba wa tí wọ́n túnṣe lọ́wọ́ yìí mi ò rò pé ó ní kankan ṣe pẹ̀lú òṣèlú because ọba gbogbo wa ni ìlú Ẹ̀fọ̀n ni anybody tó bá jẹ́ ọmọ Ẹ̀fọ̀n ní ọ̀rọ̀ yẹn kan ok wọ́n ṣe over bridge ládùn ṣé APC nìkan ló máa ní over bridge wọn ni gbogbo wa ló máa rìn. bó lẹ ṣe ṣàpèjúwe ètò ìṣèjọba. bóyá torí pé mi ò tí ní àǹfààní sí àwọn ìpínlẹ̀ míì láti pé kí n mọ bọ̀ borí pé Báwo ó jẹ́ ìjọba ẹ̀ jẹ́ ìkan tí mo lè kà sí ìkan kókó kì lórílẹ̀‐èdè Nàìjíríà because ó máa nawọ́ káàkiri gbogbo ibi tó yẹ kó nawọ́ gẹ́gẹ́ bí ẹ̀ka kíní agbára ẹ̀ ojú ètò ọ̀dọ́ ni o máa rọ́wọ́ ẹ̀ ń bẹ́ ètò ọ̀gbìn ni o wà rọ́wọ́ ẹ̀ ń bẹ́ ẹ̀kọ́ ni o wà rọ́wọ́ ẹ̀ ń bẹ́ ètò ìlera ni o wà rọ́wọ́ ẹ̀ ń bẹ́ kò síbi kankan tá a fi sílẹ̀ ọmọ mi ò pé ọwọ́ òun tàn káàkiri gbogbo àwọn ẹ̀ka yẹn so ìjọba Báwo lẹ́kìtì ó jẹ́ ìjọba tí mo rí pé ó gbóúnjẹ fẹ́gbẹ́. wọ́n ní gbogbo ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Èkìtì náà lè pàápọ̀ tẹ ẹ̀rìn dáhùnsì Báwo fún ẹlẹ́ẹ̀kejì. mo láti kọ̀rẹ́tì níbẹ̀ kì í ṣe àwọn alága àbí àwọn èèyàn gbogbo Èkìtì because kò séèyàn kankan tó lè sọ pé ìdá kó jẹ́ ẹgbẹ́ onígàrí ti fọwọ́ sí Báwo àbí kó jẹ́ ẹgbẹ́ aláta ti fọwọ́ sí Báwo àbí kó tó kì í ṣe èèyàn kan. ẹ̀yin ò rò pé bóyá wọ́n ń gba kúnkúṣì lọ́wọ́ ìjọba náà fi ń sọ wípé torí ojú ó pọ̀ nínú ẹ̀ṣẹ̀. fún àpẹẹrẹ irú ọjọ́ tá a lọ sí endorsement yẹn tó bá déyàn tó lọ láti Ẹ̀fọ̀n yìí tó gbé mọ́tò ara ẹ̀ tó lọ ìlú náà fẹ́ fún lówó ni kò sí èèyàn kankan tó lè sọ pé òun gba $1 everybody kan wò gẹ́gẹ́ bí ìfẹ́ nu wọn. àmọ́ ká sọ pé ẹ̀yin tẹ́ wà ní ipò tẹ́ di ipò mú pàápàá jùlọ ẹ̀yin alága bóyá endorse Báwo torí ẹlẹ́ẹ̀kejì ti yín náà. Ọlọ́run ló ń pín bọ̀ Báwo ṣe dáadáa dẹ̀ ó yẹ ká fi ẹ̀mí ìmoore hàn pé ó ṣe dáadáa bọ̀ bóyá endorse torí ẹ̀kejì àbí Ọlọ́run ló ń pín Ọlọ́run ló ní ẹ̀mí gbogbo wa gan. ṣé báyìí yóò wọlé ẹlẹ́ẹ̀kejì. pẹ̀lú agbára Ọlọ́run àti àtìlẹ́yìn gbogbo ẹ̀yin èèyàn ó máa wọlé lágbára Ọlọ́run. kí ni ìmúrasílẹ̀ ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ǹjẹ́ Báwo ṣó jẹ́ tẹ́wọ́gbà níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n kì í ṣe lọ́wọ́ ẹ̀yin olóṣèlú lọ́wọ́ gbogbo èèyàn. mi rò pé àwọn question tí ẹ̀yin gan lè ṣe ìwádìí ẹ̀ láàrin àwọn èèyàn nígboro ni torí tí n bá ń sọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí olóṣèlú tí n bá sọ pé Báwo ó jẹ́ tẹ́wọ́gbà fún gbogbo Ẹ̀fọ̀n tí mo dẹ̀ mọ̀ pé ó jẹ́ tẹ́wọ́gbà fún gbogbo Ẹ̀fọ̀n ó sì ṣe kí ẹ má fẹ́ wò bí olóṣèlú ló sọ̀rọ̀ bọ̀ ẹ̀yin fún ayé lè ṣe ìwádìí lọ́dọ̀ àwọn èèyàn nígboro láti wò bóyá Báwo bọ̀ kò sí abúlé àbí àgọ́ àbí ìlú àbí gbogbo ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ti tẹ́wọ́ gba Báwo gẹ́gẹ́ bí gómìnà tó ṣe dáadáa tán dẹ̀ rí àmì pé ó ṣe dáadáa lára ẹ̀ pé ó dẹ̀ ti máa ṣe dáadáa sí. láì nígbà àkọ́kọ́ ní kókó sá ìbéèrè kan kí n tó yọ̀ǹda yín kí ni àwọn nǹkan tó jẹ́ ìdojúkọ nínú ètò ìṣèjọba látìgbà tẹ́ ti gba ipò tẹ́lẹ̀ rí pé ó jẹ́ gẹ́gẹ́ bí challenges torí kò sí nǹkan tó ń dùn tí ò ní níbi tí yóò ti níbi tó ti lè kàn díẹ̀. ìdojúkọ ò fi bẹ́ẹ̀ sí ju àwọn ipò tí Ọlọ́run tó wá sí ní Ẹ̀fọ̀n tí wọ́n pé tàìrín wa tójò bá ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tó lè ṣe láwọn ìlú míì tó jẹ́ level ground ó lè ṣe lẹ́fọ̀n wọ́n tó kí wà bóyá o fẹ́ da concrete síbì kan báyìí o gbúdọ̀ kọ́kọ́ wo ojú òjò ní Ẹ̀fọ̀n pé òjò yìí tó máa dúró bíi next for Ọlọ́run dẹ̀ ní dédé so a máa ń pa gbogbo iṣẹ́ wa pọ̀ sí táìmù táwa di pé a lè ní òjò tí lè rọ̀lé ní ọ̀tọ̀la so àwọn kinní wọ̀nyẹn a máa ń wò pé ní mo kàbí challenges ní Ẹ̀fọ̀n àti pé ọ̀rọ̀ iná ó máa ń wà lọ́kàn mi sẹ́yìn pé ìkan tí ìjọba nídìí táwọn aráàlú nídìí lọ́dọ̀ ìjọba ní iná omi àti ọ̀nà ẹ̀kọ́ mo fi àti ọ̀nà sí ọ̀nà yẹn àti ní pé àwọn tó bá ní mọ́tò tó ní ọ̀kadà tó ní nǹkan kan tó gbé ìrònú láìkọ́ ọ̀nà but iná àti omi yẹn ló kan everybody bó ní mọ́tò wá tanná bó ní mọ́tò wá tanná
bó ní mọ́tò wà lómi bó ní mọ́tò wà lọ so àwọn kinní wọ̀nyẹn ni mo dẹ̀ ń gbìyànjú gbogbo agbára láti pé kí ó lè máa lọ déédéé ní ọlọ́dẹ. Ǹjẹ́ ètò ìṣèjọba yìí mọ ọdọọdọ àwọn ọ̀dọ́ nílùú Ẹ̀fọ̀n Aláyè? Kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nílùú Ẹ̀fọ̀n Aláyè? Àwọn ọ̀dọ́ Ẹ̀fọ̀n lábẹ́ Ẹ̀fọ̀n Aláyè student union tí wọ́n pè ní PASU wọ́n ní program tí mo support wọn fún tí mo sponsor program fún wọn. Èkíní wọ́n ní program láti máa kọ́ àwọn ọmọ iléèwé ní lesson nínú holiday àpásìkò holiday ó sì máa táìmù máa pé àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ wà nílé kan so wọ́n organize holiday lecture fún wọn tá a support wọn. Wọ́n tún ní gẹ́gẹ́ bí òfin tá a gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin lẹ́ni wọ́n ní àwọn plan kan tán wọ́n bá síwájú mi tí mo dẹ̀ rí pé nǹkan tó dáa ni wọ́n ní láti dènà bí àwọn ọmọ kéékèèké ṣe lè máa ní oyún láì pé ọjọ́ so ọ̀la yes support wọn fún program do àwọn ọmọ gan ní àwọn èrò tí mo rí pé ó lè ran àwọn ọ̀dọ́ bóyá nínú experience wọn tán ti rí nígbà táwọn kéékèèké tán tó lè ran àwọn ọmọ kéékèèké lọ́wọ́ gbogbo ẹ̀rọ adẹ̀ support wọn lóru láti yẹ support program wọn ṣe lesson fáwọn ọmọ iléèwé ní inú holiday then wọ́n tún wá ní yíyá yìí àtún support wọn. Tí awo bá kì fáwọ̀ a máa ń kì fáwọ̀ padà ẹ ti kì fún àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ẹ ti ṣe dáadáa fún wọn kí lẹ̀yin rò wípé ó jẹ́ ojúṣe wọn àti nǹkan tẹ́ ń retí látọ̀dọ̀ àwọn ènìyàn ìlú Ẹ̀fọ̀n Aláyè gẹ́gẹ́ bí àtìlẹ́yìn fún ìjọba yìí? Mo fẹ́ kí àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n kí wọ́n jáde láti gba káàdì ìdìbò wọn nínú oṣù kẹjọ tí ó bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé forúkọsílẹ̀ tí wọ́n wá kó fún yín. kan tó bá gba káàdì ìdìbò kẹ́rìbọ̀dì kó ní káàdì ìdìbò ẹ̀ dání láti pé tó bá dọjọ́ ìbò kan jáde láti dìbò. Because tó o bá ní káàdì ìdìbò ìkíní o ṣàǹfààní fúlù tó ti wá ìkejì o ṣàǹfààní fún ìjọba ìkẹta o ṣàǹfààní fún wọn fún ara ẹ̀ gan so kan jáde láti gba káàdì ìdìbò kan lè ran ìjọba tó bá ràn wọ́n lọ́wọ́ ẹ̀. Kí ni ìmọ̀ràn yín ní ṣókí bí mo ṣe ń yọ̀ǹda yìí fún gbogbo àwọn ọmọ ìlú Ẹ̀fọ̀n Aláyè ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Aláyè nílé lóko àtìlẹ́yìn òdìbọn ṣe ń wà káàkiri àgbáyé? Ìmọ̀ràn mi fún gbogbo èèyàn ìlú Ẹ̀fọ̀n àti ní orílẹ̀-èdè àgbáyé ni pé ìjọba yìí níjọba tí báwo ń darí yìí ó nífẹ̀ẹ́ Ẹ̀fọ̀n mo dẹ̀ fẹ́ káwa náà ká nífẹ̀ẹ́ ìjọba báwo yìí àti pé gbogbo àwọn kan tí a rò wípé kò tí tó èlò máa ṣẹ́kù tí a bá lè níṣòro pẹ̀lú ìjọba tó nífẹ̀ẹ́ wa yìí tí a pọ̀ mọ́ ìlú wa gan náà ni so a ní láti pé ká fún ní support kó náà kó lè fún wa ní support ju eléyìí tó ti ń ṣe fún wa ni. Ojú òní tí yín o ẹ kí gbogbo àwọn aráàlú kẹ́ dárúkọ ilé ẹ̀kan sí àti bòtẹ́ dì mú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé o orúkọ mi ni Afọlábí Ṣẹ́gun Èsìkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Àgbà Òkè alága ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Aláyè. Ẹ ṣé. Rere Olúgbadé Olúọmọ lórúkọ tèmi ń jẹ́ àǹbáníṣíwà débi ẹ̀gùn ṣókí látò fi ṣe gẹ́gẹ́ bí a ṣe fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n lórí ọ̀rọ̀ òṣèlú ipò tí ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n wà àti ìpínlẹ̀ Èkìtì lápapọ̀. Ẹ má gbàgbé láti máa subscribe sórí YouTube channel bẹ́ẹ̀ ṣe ń wà káàkiri àgbáyé ẹ sì máa tan notification button yín lẹ̀. Olúgbadé Olúọmọ presenter ojúbọ ní kọ àtúnrí o. Bye for now. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation.